ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbọ̀hùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu.
Kindly subscribe to our YouTube channel, Ojo FM Lagos. Bye.